lẹ́yìn òdi mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísun TV. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wo ìkànnì Orísun TV. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá kò sì ní fọlá ṣe ẹ ṣeun. Orísun TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Orísun TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ sí. Àfáà náà la máa jẹ́ àmọ́ lọ́wọ́ ó kù wọlé àlùbáríkà jura wọn lọ. Akramakumullah. Ẹni tẹ́rù òde ọmọ bà ẹ̀rù pé ṣé yìí sì nà báyìí lálẹ́ ẹni tẹ́rù òde ọmọ bà lẹ́yìn wá pàǹkà mi bọ̀ mọ́lọ́. Kò sí tọ́ka mi pẹ̀lú ẹnì kankan. Èso tọ́ba igi tọ́ba léso ẹ̀yìn àgbàlagbà òun ni wọ́n máa ń lẹ̀kọ́ mọ́. Bẹ́ẹ̀ bá dẹ́ni torí mi wà ìfún ọba ti dùn àlùbáríkà ò sí nínú ọ̀rọ̀ ẹ̀. Igi tọ́ba ní mọ́ngòrò ẹ̀rì ẹ̀ nílò lásán. Ẹ̀ lọ ọ̀kan lọ́pọ̀ yìí lẹ́bàtà wọn àbí lẹ́bàtà. Bí bàtà ọba kan kò mú kí n lẹ́mọ̀. Kọ́ bá ṣe pé kò léso tó dùn ni ẹ̀ máa kọjá lọ lábẹ́ ẹ̀ ni. Àlùbáríkà ní jẹ́ báwọn. Àmẹ́ni tí ọ̀wá bọ̀rọ̀ jẹ́ láyé ni pé Ọlọ́run sí ọ bó ti sí ọ̀hún wọ́n wá gbọ́ náà ìwọ tó wá bẹ́ẹ̀ dáhùn ó tún tán náà rẹ̀. Bí wọ́n máa wòrán tó máa fi ṣe bàájì lókù. Torí pé àsáàdìkúnà sáàdìkúnà Ulaika al-muqarrabun. ẹni Ọlọ́run bá ti gbà fún ẹni Ọlọ́run ìgbà fún tó bá kúrú ẹni nì tó kú ẹni Ọlọ́run gbà fún ààrẹ tí ń sá ni pé káyé ò lè rí èmi náà pé mo sọ̀rọ̀. Ayé ti yí dà ayé tiwa lónìí a fẹ́ tara ara wa gòkè nígbà wa fẹ́ tara ara wa gòkè àwa gùn lọ́nà tó dáa ọ̀nà tí ọ̀dà la fẹ́ bá gùn Ọlọ́run ọ̀wá gbàfẹ́ lómi gbèsè ọ̀sán náà ayé ó sì máa ṣe pèlè ọ. Wọ́n kọ́ wá sí ẹlòmíì lórí Facebook wọn ni dáàbò tí sókè Ọlọ́run ní tó dá bá báyìí. Wọ́n ti bẹ̀rẹ̀ sí kéwù náà ilé yìí náà ti dé. Bẹ́ẹ̀ ni ọbẹ̀ kún orí wù láyé mi. Ọwọ́ àwòtá ló mú wọn sọ̀rọ̀ sí ooo. Yàwó Amẹ́ríkà. Inú ayé kan ìyá àtìrẹ́ ni ọba àwọn àfáàgbà. Àtìrẹ́ ni ọlọ́dún tó sọ̀rọ̀ lẹ́nu ara ẹ̀ tó kú ṣéèkù dábìlì àdẹ́bì. Àtìrẹ́ ni ó kọ́ àlàjì àgbà tó ti bá àlàjì àgbà ò ṣe sẹ́yìn nìkan ni. Bí wọ́n ti ní sùúrù tó àtìrẹ́ ni ó kú wọn. Alẹ́ ni ó kú bàbá lágége. Alẹ́ ni gbogbo wọn kú tán. Èébù wọn wá ní ìmọ̀. Bí wọn àná kan bá bú yàn àti jáde ṣéèkù mọ̀tò àti jáde ó sì máa bàyàn lẹ́rù pé wọ́n ní wọ́n kú ní àná. Nísìnyí wà láyà àfi gbowó lé ní ìjọba. Kò ní ìmọ̀. Àwọn tí ọ̀yẹ́ wọn bú ni wọ́n bú yìí. Àwọn àná tá à ń fọlá wọn bẹ lóhùn ni wọ́n lálà sí i. Ìjà wà náà kéwù mọ̀ dáa. Ẹ̀yin tẹ́ ẹ ké ní ẹ̀ta ìjẹ́rìí ìjà náà. Kéwù lónìí. Àfi kẹ́ wo bolẹ́ mọ́ wọn lọ. Ẹ wo ibo la fẹ́ mọ́ ọmọ yìí lọ. Kọ́ra àfi ó dẹni tí wọ́n mọ̀ wá wò lórí Facebook tí wọ́n máa ṣe pé. Ẹ dákun ẹ̀yin ìyá yìí ẹ̀yin la wá bá. Ẹ̀yin la wá bá látòdì di Ìlọrin ẹ farabalẹ̀. Ẹ farabalẹ̀. Ẹ má ha oúnjẹ kankan nísìnyí ẹ dákun. Afànẹ́bì tá a wá torí ẹ̀jọ̀ kó bẹ̀yìn. Ẹ fún oúnjẹ ẹ̀ lẹ̀ ẹja sọ̀rọ̀ tọ́ka tó máa jẹun. Ẹ dákun ẹbẹ̀ jẹun lé. Ẹ má jẹ́ àtòrí básìkò yìí ti rí tẹ́bí ń pa ẹlòmíì nílé ọkọ rẹ̀. Ọlọ́run ní ẹbẹ̀ ẹ má jẹun òwúrọ̀ ẹ̀ lè jẹ yín. Ẹ ní sùúrù ẹ dákun. Tá a bá parí tẹ́ máa jẹun. Tẹ́ mọ̀ tó bẹ́yà bá ń jẹun èyí ó ti hàn hàn. Tá a máa bọ̀rọ̀ Ọlọ́run kẹ́ máa ṣe hàn hàn. Ẹ ní sùúrù. Tó. بميلاد خير الخلق تبتم وابشروا. Gbogbo ẹ̀yin mission board fún ẹgbẹ́ Jafua táwa mẹ́rin. Ọlọ́run san yín lẹ́san olóore. Amina. Bàbá wa mi tòun tó ní náà làwọn àǹfààní ń kẹsẹ̀ gbogbo ẹ̀rẹ̀ ń bẹ̀ẹ́ ni. Wọ́n ń kọrin ni wọ́n ń jó wọ́n yin Ànábì nítorí tàbí Muhammad. بميلاد خير الخلق تبتم وابشروا. Ẹni tí ń ṣe Kàdìríyà ọbẹ̀ ẹdẹ yẹn ni. Ọlọ́run náà ni wá lọ. Ẹni tí ń ṣe Tìjàníyà kò sí tẹ́ wájú.
ọ̀fẹ́ mọ́ lọ́nà náà gbogbo tí ń jẹ́ tọ̀ríkà bí kálukú wa ti dì í mú tà ń ṣe é lè afẹ́ súnmọ́ lọ́wọ́ afẹ́ kọ́lọ́wọ́ sún rẹ̀ mọ́ wa náà ni. kò sì burú kì í ṣe kàdìríyà kì í tún ṣe tìjàníyà tíra wo ló wí bẹ́ẹ̀ pé kó burú. kò burú kì í ṣe násíbáàtì kí n tún ní bẹ́ẹ̀ ni mo tún jẹ sí àmọ́ náà kọ̀ọ̀rọ̀ ibù ta ló ní ọ̀dà. بميلاد خير الخلق تبتم وابشروا. gbogbo ẹ̀yin obìnrin yáyá nínú ẹgbẹ́ wa jagun wa. ẹ fọkànbalẹ̀ ẹ ní bọ́lá wọn ti bá àlùbáríkà sí ìjòkó lónìí ni. ńgbọ́dọ̀ òní bẹ̀rẹ̀ tá ń lè fọwọ́ sọ̀yà pa sí tá à ń ṣe. bọ́lá wọn ti mọ̀ pé kí òun la fẹ́ sí. nínú àbọ̀dá adúlọ́ ni. bọ́ọ̀rọ̀ ju kí ni òun lọ àmọ́ ní báwọn bá to igbá wọn. tábà kan pé ẹ wo bàbá yín tẹ́lẹ̀ mi ti mọ̀ pé bàbá àwọn ò sí nítòsí. wọ́n máa ń pè ẹ wo bàbá yín inú òjò òní náà wọ́n máa fòókè tí wọ́n máa ju wọ́n sì máa tẹ̀rọ bọ́ọ̀lù ìṣẹ́ra wọn lá. abájẹfẹ́rọ àwọn màlá gẹ̀gẹ̀ ló tó gbáni mùsùlùmí tẹ́bẹ̀ láti wọ ìgbọ́gbà àwọn ọmọ tí wọ́n ta kọ́kọ́ tí wọ́n ti tọ́kọ́ jí kó múra àárọ̀ yìí wọ́n dé yàyè wọ́n dúró kọ́lọ̀ òbí lè mọ̀ wẹ̀wẹ̀. àmọ́ bí àti rí dáwọn ọmọ pé àṣẹ mùsùlùmí bíi tiwa ni wọ́n ẹjọ́ ní olè yọ kọ̀ọ̀la ẹ wàá rí wèrè tí ó lọ sọ ẹran mọ́ta yóò tún wá sọ ẹran lóókọ bọ́njò ẹran àgbò tí ọ̀pá lọ́la tó fún lóókọ ń wèrè ẹran ya wèrè ẹni ó tún fẹ́ pẹ́ ẹran náà tún ya wèrè. بميلاد خير الخلق تبتم وابشروا. bàbá rẹ̀ lọ sí ìmọ̀nìkẹ́rì olè gbóná ẹni ó fún lọ́tì mú náà òun náà tó wá mú tí ẹwọ títí dìran mú lémi nǹkan bẹ lẹ́kọ̀ọ́ yìí èmi ò rí bẹ́ẹ̀ àti ọtí ẹran mu ọtí gbó báàgì kan tán ẹran ẹni ó mú náà wá mú ó rí bẹ́ẹ̀ òun mú tán èmi ní ìgbàlá kiri tí mi ṣe wá sí mo gbó ìwù wọn ni ẹran mú tán wọn ò bá gbé dání wọn kì í bọ̀ lẹ́nu wọ́n sì mú tán ó sì sọ̀ gbólẹ̀ mọ́níjà nìkan náà ni ó sì rà yìí ti pẹ́ ẹran léyà àwọn alájà àwọn tó máa rà máa wá etí mo fi dá lóhùn ní inú mo ti sépè wípé kò ní dá fẹ́yìn mi. ẹni tí ọwọ́ àtẹ̀ràn náà òun náà fi sí ẹnìkan sọ́rùn ó ní ẹ̀pọ̀ tó kíní tá kíní ẹni tẹ́ǹtì òun náà tún da ọtí sọ̀hún wọ́n lè ráwọn ẹ̀rí kan. ìkó ìlà ti rí ẹ̀kọ́ sẹ́ni tí ó sì wọ́n ń sáyé. ìyẹn àgbàlagbà àdúgbò ni wọ́n lòun ní sí àmọ̀nù bí ẹran ti kàn. òun ló jòkó báyìí sí àmọ̀nù òun wọ́n gbé kọ́ọ̀pù síwájú gbogbo ẹran kankan èyí tó para wọn èyí tó sẹ́wù èyí tó wá wí ni òun ní òfin kọ́ọ̀pù ẹ wo wèrè àdúgbò. بميلاد خير الخلق. níbo la ti rí tíra wo la ti rí ta ló sọ wá sí irú ẹ̀ fún yín pé ẹ máa fẹ́ràn kà ẹ máa fẹ́ràn jà gbogbo ẹ̀yin tẹ̀ ń fẹ́ràn jà rè ẹ já ṣe wá sí kan fún yín lónìí ká tó gbọ́ bí tá a bá wá. ìyá yín àti bàbá yín wọ́n kàn yín rí wọ́n sì dàrú wájú ọlọ́gbà kìá wọn àwòrán wọn. dáàdi yín ṣíìfù bàbá rẹ̀ ọ̀tàdínlẹ́yìn yóò tó òpó náà márùn-ún. ìyá rẹ̀ ìyá jẹ́nẹ́ẹ̀tì àbí ìyá bìsì túrà àwọn ọ̀tàdínlẹ́yìn àwọn àgbẹ̀wájú ọlọ́run gbá abẹ́wòrán dìláàsì bẹ́ẹ̀ tí wò lẹ́kọ̀ọ́ yà àwọn ìpàgbà wájú ọlọ́jà kìá bọ́ tí àwọn aláàjì bá ka aláàjà ọpọlọ àwọn aláàjà ọ̀fọ̀ bọ́ta ni. بميلاد خير الخلق تبتم وابشروا وصلوا عليه فهو من جاء بالهدى. lápòmù tí mo jòkó tí ọ̀rẹ́ mi dáadáa yìí gbogbo ẹni ọba wáyé tí ọba ti fẹ́ràn ní Muhammad kò ní rí Ọlọ́run ẹ sọ fún kò ní rí Ọlọ́run níbo lẹ́gbàá lọ́dọ̀ Ọlọ́run ọ̀dọ̀ anábì ni. ẹ̀yin ya anábì fẹ́ràn àwọn àdìgún mọ̀ rẹ̀ dépò pé tí wọ́n bá jí ǹdé nígbà kí á bàbá yìí tí wọ́n bá jí ànábì níta ànábì ọkọ̀ béèrè ànábì ò ní béèrè ọmọ rẹ̀. La ilaha illallah. Ànábì ò ní béèrè pé Fatima dà Kọ́sùmù dà kò ní béèrè gbogbo wọn ǹjẹ́ ọmọ tí ọkọ̀ béèrè bí ọmọ wa bí Jìbìrìlù àfa rẹ̀ lérè kí lọ́lọ́run ṣe lówó pẹ̀lú àwọn àdìgún màmí kí ni ṣẹlẹ̀ ẹ wò kí
ẹ̀yin aṣáájú Nàìjíríà ẹ lọ Saudi gbogbo ẹ̀ lẹ lọ tán kò ní gbà ẹ̀wẹ̀ yàtọ̀ ẹ̀mí di àná àwa là ń ṣe independence níjẹ̀rin àbíjọ́ láti Nàìjíríà wà ń dọ́mọ 65 years tá a gba omi ìnira torí kìí sómi ìnira a gba omi ìnira tó ìnira. Ilé mi bẹ̀rẹ̀ dẹ́kúnlẹ̀ yìí kójò bá súnmọ́ ọbẹ̀ náà bọ́lá mò ní jẹ́ ọ̀rọ̀ torí mò ní súnlé. Lájẹ́kúnlẹ̀ yìí ebe sì ní gómìnà ọ̀sánwó olú ọ̀sánwó àyìnà gbogbo ẹ̀ lọ́sàtà èyí ṣe tí ọ̀sánwó kó mi ẹ má lọ káwọn kan mọ́lé bẹ́ẹ̀ wá déwájú ọlọ́run ẹ jìyà. Gbogbo ọmọ wa lọ máa sùn tá ẹlòmíì lọ sùn lé ọ̀rẹ́ rẹ̀ a sì ní gómìnà a sì ní pírẹsidẹ́ǹtì. Gómìnà kan ló kó 1 trillion ọwọ́ dà ìbàjẹ́ sí sẹ́kìrì foreign account rẹ̀ ní Australia ẹ wá ní death by hanging. Àwọn tó kó tó dùn yín wọ́n lọ kí lè fi wọ́n ṣe. Bàbá Gàjí ó lè táwọn ẹja ń gbà wọ́n bẹ̀ ń kínní kí lè ṣe. Tó tó bá dé Bàbá Gàjí tẹ̀ tó wá mú gbogbo abúlé lọ́wọ́ báyìí gbogbo owó wọn jí kódìsà àtàwọn ọmọ wọn. Kí lè ṣe independent wọ̀ làwọn ṣe tẹ̀wulẹ̀ fún wa lọ́dún ìranù. Ọdún ìbànújẹ́ lẹ̀ ń fọmọ Nàìjíríà. Láti 65 years ọ̀hún lónìí ṣé iná wa lọ́wọ́ dúró fún oṣù mẹ́ta tí ọ̀sẹ̀ gúrí ni. Kí ló yàtọ̀ bá a ti ń lo bọ̀ náà ni bóbi ti ń dààmú ilé èkó náà ni. Ọlọ́jọ́ dá fún gómìnà tí wàá lọ yìí. Àmín. Ọlọ́run wa san wọ́n lẹ́sàn-án olóore. Àmín. Wọ́n tún Ìlọrin ṣe gan. Bàbá ń ṣàdúrà ọ̀yẹ́ kí ọjọ́ tí gómìnà wa ń lọ ni Ọlọ́run ọ̀fẹ́rọ́. Gómìnà wa tọ́jú ọgbọ́n Ọlọ́run tọ́jú àwọn náà. Bí wọ́n tọ́jú adé wọn Ọlọ́run bá tọ́jú àwọn náà. Qad kunna fi safinatil umara'i. Àbá Sheikh Mansour Lápòmù kò ní bọ́lá wà nísìnyí. Qad kunna fi safinatil umara'i. À ń bẹ nínú ọkọ̀ àwọn olórí wa. Ọlọ́run ní sọ fún wọn pé bí wọ́n ti wù kí wọ́n ráyè lò tó. Wọn ò ní rí àlìkè àwọn máa lò. Wala nadri ila ayna nadhhabu. Bàbá wa ní ibùsọ̀ ẹgbẹ̀ wàrà lè jẹ lónìí. À ń bẹ nínú ọkọ̀ wọn. Bá a ti wá kú nínú ọkọ̀ tó síbẹ̀ bá wọkọ̀ lóyìnbó yóò máa sọ bí ẹ ń lọ. Agídí tó wà ń bẹ̀, agídí tó wà ń bẹ̀, ọgbà tó wà ń bẹ̀, ọgbà tó wà ń bẹ̀. Bẹ́gà tó wà ń bẹ̀, òjòjú bẹ́gà kankan yóò máa dá òjòjú bẹ́gà tá a fà wá wà. Àdúgbò àfà wa lónìí, mú fi gbogbo lọ rí, mú fi dìyà, àfà dáadáa, Ọlọ́run ní fi kankan sí. Àmín. Ìtọ́ bá wù ó wí. Òun lọ́rọ̀ ń gbé bẹ̀. Ọmọ kéwù lọ ṣe mú fútí. Bọ́ọ̀mọ̀ ọ̀rọ̀ sọ jù lọ wọ́n rí ọ nílẹ̀ wọn yàn ọ́. Ọlọ́run ní òsì yàn ọ́. Ẹ fara mọ́ àwọn mufti Sheikh Suleiman Farouk Onekijipa mufti diya. Wala nadri ila ayna nadhhabu ila ni'mati aw ila adhabi. Afáàbí àfíìsì. Akramakallah. Alhaji Salahuddin. Àwa gbogbo làwọn dírẹ́fà ń wà wá lọ. Láti 65 láti 65 years tí Nàìjíríà ti gbòmìnira. Olórí Nàìjíríà àtẹ̀yìntẹ́ ti kú tẹ̀ ṣe dáadáa àtẹ̀yìntẹ́ ń bẹ láàyè ẹ̀yin náà ó kú. Ẹ pàdé ara yín ẹ nà ara yín ká lórí iwájú Ọlọ́run. Ẹ kọjá kí ni òmò yín jà? Ẹ mà wá bíra yín tó ọmọ pé nítorí tó ṣe kalẹ̀ náà lèmi náà gbọ́ wọlé. Sọmọ pé wọn náà kówó jẹ, èmi náà kó jẹ. Sọmọ pé wọn náà ra bàálù, èmi náà rà. Sọmọ pé wọn náà ra lé, ibi tá a fi ra ilẹ̀ tá a ra lẹ̀ ní 10 billion. Sọmọ pé wọn náà rà bẹ́ẹ̀. Owó gbogbo àwọn ọmọ Nàìjíríà wọn dúró dè wá. Ọba ìfọ́nà bá gba ọmọ Nàìjíríà láyé iwájú ọlọ́dún àlùkìyámà. Á na àwọn aláṣẹ wa. Kò sì ní sẹ́kùn kankan lára wọn. Ila ni'mati aw ila adhabi. Gbogbo àwọn ọmọ wa obìnrin wọ́n dà sẹ́wọ́. Gbogbo òwò ara wọn òun ni wọ́n tà tán. Báwo bá mú kú mu tán wọn máa kọ́wọ́ bọ̀ wọ́n gbá àyà. Dédé èlò wọn fún wọn 5,000 owó dátà owó méègì dáadáa. Nígbà tí ò ṣiṣẹ́. Ìjọba Nàìjíríà iṣẹ́ wo lẹ ṣe lẹ́pẹ̀sẹ̀ fún ọmọ Nàìjíríà tó wọ́n ṣe.
wọ́n lọ iléèwé wọ́n sanwó ẹ gbowó lọ́wọ́ wọn àmọ́ ẹ produce gbowó ti ṣiṣẹ́ lábẹ́ owó tí ẹ gbà yìí ẹ̀sìn gbowó iléèwé ti ga tó ìjọba Nàìjíríà ọlọ́run ó bì yín jọ àkìyàmà ẹ fi ara ní ọmọ Nàìjíríà púpọ̀ owó wa wọn ìjọba àná tábà pàwọ́ àfẹ́ àtàbà ṣe súná kí wó sáwùlì ọ̀rọ̀ wa rẹ̀ wá mọ̀ra wa lójú àdìsá èlò ni wọ́n mú wọn 1,200 báyìí ẹ̀rọ wọn fà mí fún ẹ̀wọ̀n tẹ̀ dálẹ̀ sí ara rí ọlọ́run ó bì.